àwíṣe apá kejì. Tí ẹ bá fẹ́ tètè wo àwíṣe apá kejì, ẹ tètè subscribe sí orí channel yìí, ẹ like fídíò yìí kí ẹ sì sọ fún wa òṣèré tí ẹ gbádùn jùlọ. Òṣèré wo ló gbé yín débẹ̀ jù, ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. Lórí ìkànnì yìí la ó ti máa gbé yín débẹ̀ nípa àwọn eré tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Tí ẹ bá ń tẹ̀lé wa, àwọn àǹfààní mìíràn tún wà fún yín bí ẹ̀bùn airtime àti data tí a máa ń ṣe fún àwọn subscribers wa lórí ìkànnì yìí. Àjàlá Jalingo ṣe ìyàlẹ́nu nínú sinimá eléyìí o. Ẹ̀gbọ́n rẹ̀ lówó, ó sì ń fi owó náà tẹ́ lọ́rùn. Ṣùgbọ́n gbogbo eléyìí kò tẹ́ Àjàlá Jalingo lọ́rùn o. Ṣe ló ń wá ọ̀nà bí ó ṣe dá ẹ̀mí ẹ̀gbọ́n rẹ̀ légbodò. Kí wá ní ìdí tí Àjàlá Jalingo fi ń ṣe irú eléyìí o? Ṣé nítorí owó tí ẹ̀gbọ́n rẹ̀ ní ni, àbí ó ní nǹkan mìíràn tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe fún? Tí ẹ bá fẹ́ tètè mọ̀, ẹ tẹ subscribe button báyìí kí ẹ subscribe sí orí ìtẹ́ TV kí a bá lè gba yín láago nígbà tí apá kejì múvì yìí bá jáde o. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa, ó dàbọ̀.